nípa ọ̀rọ̀ odò Àgbámọ̀ tí gbogbo èèyàn ń pọn amọ̀ ní rí tí wọ́n bá pa ẹja bẹ wọn kì í jẹ, wọn yìí pa ẹja bẹ wọn yìí jẹ. kódà alákàn gan bẹ̀ gan ní tí wọ́n bá pa kì í jẹ náà. téèyàn bá wà bẹ́ẹ̀ tí wọ́n bá ń jà ìlú gọ́lá ẹjọ́ jáde kò ní léèyàn kò sì ní sànyàn kò ní bí báyìí ló kàn jáde wá gbogbo yóò fà á ó fà á sápò adó lójú odò yẹn. nípa títí ejò èyí máa ń lọ rẹ̀ dáadáa tí mo lọ pa mi mo rí ejò ń bẹ lẹ́ẹ̀mejì. tí àwọn èèyàn bá ń ṣe yín pọnmi tí wọ́n lọ pọnmi tí wọ́n bá ń jà ejò wa máa jáde nínú ihò ní gbogbo wọn ni wọ́n bá ní kálukú bá họ. odò Àgbámọ̀ ó fún èèyàn lọ́mọ bẹ́ẹ̀ ni. àgbà ò ní tán lórílẹ̀ káyé tó dayé ọ̀làjú kí wọ́n tó máa gbẹ́ àwọn omi ẹ̀rọ tí a mọ̀ sí kàngádẹ̀rọ àti kí wọ́n tó máa ta àwọn omi inú ọ̀rá àti ti oníke omi Àgbámọ̀ ni gbogbo àwọn ará ìlú Ọ̀yàn máa ń pọn mu pàápàá jùlọ àwọn tó ń gbé ní apá òkè Ọ̀yàn ní ìlú Ọ̀yàn. kí n tó máa tẹ̀síwájú mo fẹ́ fi ọkàn ìmoore mi hàn sí àfáà Olólà ilé aláwẹ̀ fún ipa ribiribi tí wọ́n kó nígbà tí à ń ṣe àkójọpọ̀ fọ́nrán onítàn yìí. àfáà mi ẹ ṣé púpọ̀ a mọ rírì yín o. ìtàn àti ìwádìí lọ́dọ̀ àwọn àgbà ìlú fìdí rẹ̀ múlẹ̀ pé wọn kì í pa ẹja tàbí alákàn inú odò Àgbámọ̀ jẹ tí wọ́n bá pa wọ́n wọn kì yóò jiná tí wọ́n bá sè wọ́n. odò Àgbámọ̀ jẹ́ odò kan tẹ́ pé nílùú Ọ̀yàn ó fẹ́ máa ṣàgbèrè kan tí wàá pa lápá jùlọ ní òkè Ọ̀yàn ó fẹ́ máa ṣàgbèrè tí ìwà pọn odò Àgbámọ̀ kódà láti ìsàlẹ̀ Ọ̀yàn gan máa wá pọn láti ìsàlẹ̀ Ọ̀yàn kódà ní ìdálẹ̀ gan tájọ́ mọ̀ Ọ̀yàn tá ń gbé ìdálẹ̀ bí Ọ̀fà bí Ẹ̀rìn lé bí ó Ìjàbẹ́ àmọ́ wá pọn pé bó ṣe 5 litres odò Àgbámọ̀ ẹ̀ máa bu wá ó sì bu lọ. ó kàn wọ Ọlọ́run tó fi kẹ́ àwa àtàwà ní àdúgbò. ọdún kan tá Àgbámọ̀ gbẹ tó jẹ́ pé ó ta yanrìn báyìí tí yanrìn rẹ̀ tó ṣe ṣakáṣaká báyìí tá a rí báyìí. arígbáfa gbadé Ọ̀ṣun níyì àwọn tí wọ́n rè pé wálé nù tí wọ́n rè pé Àgbámọ̀ wálé lomi bá tó dé lomi fi sàn. a sọ pé ẹnìkan lọ pẹja ń bẹ̀ òdùn yẹn gbẹ̀ngbà yẹn mọ àwọn bàbá kan babaláwo kan ní tó dífá tí wọ́n tó ń ṣe ètùtù tóbi yẹn padà nígbà yẹn Ọ̀ṣun níyì ń lọ ọlá. nípa ọ̀rọ̀ odò Àgbámọ̀ tí gbogbo èèyàn ń pọn amọ̀ ní rí tí wọ́n bá pa ẹja bẹ wọn kì í jẹ, wọn yìí pa ẹja bẹ wọn yìí jẹ. kódà alákàn gan bẹ̀ gan ní tí wọ́n bá pa kì í jẹ náà. téèyàn bá wà bẹ́ẹ̀ tí wọ́n bá ń jà ìlú gọ́lá ẹjọ́ jáde kò ní léèyàn kò sì ní sànyàn kò ní bí báyìí ló kàn jáde wá gbogbo yóò fà á ó fà á sápò adó lójú odò yẹn. tí àwọn èèyàn bá ń ṣe yín pọnmi tí wọ́n lọ pọnmi tí wọ́n bá ń jà ejò wa máa jáde nínú ihò ní gbogbo wọn ni wọ́n bá ní kálukú bá họ. nípa títí ejò èyí máa ń lọ rẹ̀ dáadáa tí mo lọ pa mi mo rí ejò ń bẹ lẹ́ẹ̀mejì lọ́dún náà lọ́run ní nǹkan bí ó máa tó nǹkan bí aago 12 ọ̀sán ní fi sọ pé nǹkan bí 1977-78 ni àwa lọ sí odò àlọ́pọ̀ mi pé tọ̀ kò sómi lé o ẹ lọ́pọ̀ mi mú wá o ó ní ká pa Àgbámọ̀ wá fún mu ìyá aláró àápẹ̀ sí omi sínú kíṣìnì àwọn ọmọ máa fóun dáná tí wọ́n ti ṣe jòǹjọ́ yẹn àwa dé mo dé dòǹjọ́ náà mo bá wọn kan lódò ṣe pé lọ́jọ́ orí náà obìnrin náà pọ̀ jù wọn jù mí lọ lọ́jọ́ orí tàbí ká má tó mi gan lọ́jọ́ orí ìwà máa torí pé bá ṣe débẹ̀ láti ọ̀pọ̀ nítorí wọn máa ń já ni wọn mọ àfàbọ̀ bù sínú péèlì tàbí inú tá bá gbé lọ ìmọ̀ tí ṣùgbọ́n mo wá bá àwọn kan rẹ pé mo gbọ́n níwájú tí mo pé àwọn eléyìí o àwọn tí mo tẹ̀lé nì àṣẹ mẹ́rin bá mo débẹ̀ tán kò pẹ́ ìyá àgbàlagbà kádé ariwo apọ̀ tàn pa pé ọdẹkùnmí nígbà awuyewuye ṣàṣẹ láàrin àwọn tí abálódò èmi dákẹ́ torí pé ìrètí pé àwọn tí mo tẹ̀lé òun máa pọnmi tán ní tó kàn mí gbà tó yá láriwo pọ̀ ejò jáde kó jáde wá sára báyìí kálukú wa afẹ́rẹ́gẹ asákò mbẹ ìyá àgbàlagbà yìí tọ òun wá súnmọ́dọ̀ wọn pé ọmọ kẹ́nẹ́kẹ́nẹ́ ọmọ kẹ́nẹ́kẹ́nẹ́ ọmọ sáà ń kí ejò lórúkọ òun bí ó ṣe ń kí ejò ló ń já omi bí ó ṣe ń kí ejò ní ń já omi bí ó ṣe ń kí ejò ní ń já omi títí ó pami tán gbà tó di pé ìyá pami tán tá a débẹ̀ àfijọ́ mbẹ́ mọ́ èyí ń jẹ́ gbà àkọ́kọ́ tó sojú mi o kí n ṣe pé wọ́n ní o sojú mi o tí mo rí ẹlẹ́ẹ̀kejì náà ariwo náà ló fà àlọ́kùnrin náà òun náà jẹ́ bí ọ̀sán àmọ́ kì í ṣe bí ijọ́ kẹta síra wọn yóò tó bí oṣù síra wọn àdébẹ̀ náà bákan náà ariwo tó pọ̀ ejò tó jáde àtúnhọ bàtà ariwo rọlẹ̀ ejò náà tún lọ ó jẹ́ ẹ̀ẹ̀mejì tèmi rí bó ṣe kéde mọ́ lọ́jọ́ orí o ó jẹ́ ẹ̀ẹ̀mejì tèmi rí.
àgbà ò ní tán lórílẹ̀. Ọ̀yán ìlú mi, èmi yóò máa wá ire ẹ̀. Ẹ máa wo Ọ̀yán City Online TV fún ìgbélárugẹ àṣà àti ìṣe ìlú Ọ̀yán. Ǹjẹ́ ẹ̀yin náà ní ìtàn tí ẹ fẹ́ ká ṣiṣẹ́ lé lórí, àbí ẹ fẹ́ ṣe onígbọ̀wọ́ àwọn ètò wa lórí ìkànnì yìí? Ẹ pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 081 32 70 7437. Lẹ́ẹ̀kan sí 081 32 70 7437. Ọ̀yán ìlú mi, èmi yóò máa wá ire ẹ̀. Orúkọ mi ò tí ì yí padà. Olúwakáyọ̀dé ọmọ Adébísí ni mí, tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ sí Kò Rí Bẹ́ẹ̀.